Why do you like Obogan? Bola Batogo. Don't say so again. Wallahi tallahi, small be lie. Kò sí nǹkan tó dùn tó òbò láyé. Ọ̀nà mẹ́ta lòbó pa mí láyọ̀. Láì dóbò rárá pé obìnrin kan bọ́ra ilẹ̀ báyìí ó kàn rìn kiri yàrá ó tó wá lọ nídìí. Ìdí yẹn kan sọ pé sáré wá gbà wàgbà kóńdó ó kàn ń lọ kàn ń bọ̀ lásán mi ò do. Wallahi mi ò kì í rántí anything nínú ayé. That's easy why tó bá fẹ́ lọ mọ́ ọmọ mi kì í mọ́ ọmọ méjì mẹ́ta mẹ́rin ni márùn mẹ́fà méje ni wọ́n máa wà ní yàrá báyìí ni wọ́n ní wọ́n pátá wọn kàn máa rìn kiri yàrá. Àmọ́ sí kò sí nǹkan tó dùn tó bò láyé kò sí kò pé méjì oúnjẹ gan ọdún tó bò. That's easy why tó ń fi sọ fún èèyàn wípé tó bá jẹ́ olówó tó bá ṣàgbèrè ayé ìyà ló wá ó wá ṣerú ayé. Ìdí téèyàn fi ń wá owó kiri. Please sing pẹ̀rẹ̀mútẹ́ for us. Tí bá send pẹ̀rẹ̀mútẹ́ fún yín tí ẹ bá fún mi ní gift tí ẹ bá fún mi lówó ẹlùgbàdé ayé. Pẹ̀rẹ̀mútẹ́ o pẹ̀rẹ̀mútẹ́ o pẹ̀rẹ̀mútẹ́ yo 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 yo. Pẹ̀rẹ̀mútẹ́ o pẹ̀rẹ̀mútẹ́ yo o. Ayé ọlọ́mọ yan yéye pẹ̀rẹ̀mútẹ́ yo. Ayé olówó dùn yéye pẹ̀rẹ̀mútẹ́ wẹ́n o. Pẹ̀rẹ̀mútẹ́ yo o. Pẹ̀rẹ̀mútẹ́ o pẹ̀rẹ̀mútẹ́ yo o. Ayé ọlọ́mọ yan yéye pẹ̀rẹ̀mútẹ́ yo. Ẹ lè kọrin ní ebi tí ń pa yín ebi ló pa mọ́nàmọ́ná kú gbà gbò ye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  síkírítì a sì máa padà sí kíṣẹ̀ tí ń jáde again. Ṣé mo pé nígbà yẹn mo kàn kọ́ naturally ni kò wọnú àjà a máa padà sí kínní síkírítì tó sì wà ní comment section yìí ó tún ní orin kan ó tún ní orúkọ tá a tún fẹ́ ṣe again. Tó bá sì wà ní comment section kó comment àbó ti kúrò bí. Ọba is full of content. Gbogbo ayé mi content ni. Ọba Solomon is a natural human being. Tí Ọlọ́run build with thousands of gifts. Ó ní orin tá fẹ́ ṣe. Ìwọ tó sọ pé ò sínwó ènìyàn yẹn ò sánkú lọ́dún yìí nìyẹn ò wá bímọ. Bó o ti sọ o delete ẹ dànù sanku gbé. Are you interested in making money without using human blood? Fear or any repercussion in future? Ṣé tálákà ti tán ní family yìí ni? Ọba, where is Sia Lady now? Mi ò mọ̀ mi mẹ́ tó jẹ́ Sia Lady. Àwọn tó mọ̀ tó jẹ́ Sia Lady olówó ni wọ́n. Mi mọ̀ tálákà Sia Lady. Now, ṣé topic tẹ́ fẹ́ drop ṣé ó ti tán? Why is money generally accepted? Question ńlá lélẹ́yìí. Money is generally accepted because that is what government legalized. Tí government bá legalize lé ní wípé kò sí kan tó jẹ́ owó mọ́, wípé a ò ní lo owó mọ́, wípé òkè omi la fẹ́ máa lò. Ẹ máa rí wípé omi gan máa scarce, wọ́n máa ṣe fence sí gbogbo omi ayé ni. Wọ́n máa ṣe fence sí gbogbo ẹ̀ kárí. So that is it. It's a legalized something. Oba, why Nigeria is like, I don't understand why Oba, why Nigeria is like, I don't understand what to say. Sus one, money or yansh, obo ni mo bá lọ o. Kí ni tèmi pẹ̀lú owó? Tí bá ní owó náà tó kí ló fẹ́ fi rà kí sí òbò. Ẹ kó bò fún mi ẹ di owó yín mú. Tẹ́ bá fẹ́ invite mi sí show, ẹ kàn fún mi lóbò 10. Ẹ má fún mi lówó kankan. Tó tán.
About where you get your wisdom from is about experience. What happened to you in life? Experience of life will make you wise. Yes. Nǹkan tó ṣẹlẹ̀ sínú ayé, nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ nínú ayé ló máa jẹ́ kó gbọ́n. Ẹ mọ̀ pé ọdún tí mo ti lò láyé ti pọ̀. I am 238 years old. So experience 238 làwa ń lò. Kì í ṣe experience generation eléyìí. Yeah. I'm proud of you. I'm single. I need serious relationship. You cannot see. Àwọn ọkùnrin ò gbẹ́rù mọ́. Ẹni obìnrin tó bá ń wá relationship this time around, ó wá ẹ tó fẹ́ di ẹrù lé lórí ni. Tẹ́ bá fẹ́ wọn, ẹ lùgbàdì ayé. Àwọn obìnrin gidi a máa ń bẹ̀ wọ́n fẹ́ ni. Ẹ jọ̀ọ́ máa fẹ́ mi náà. Owó wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tó bá lọ tẹ̀lé àwọn tó wá ń tọrọ ọkùnrin lórí DM yìí, I need relationship. Wọ́n fẹ́ ẹ tó máa gbé bùkátà ayé wọn lé lórí náà wá kiri o. Tó bá tẹ̀lé wọn, wà láìtàláì sápá pa ẹ̀ dànù. Tí o bá ṣọ́ fún ẹ, a lè pera wa sí ìgboro. Mo lè ṣe 20 guests papọ̀ lẹ́ẹ̀kan náà. Obìnrin 20 mo lè ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà láì dáwọ́ dúró. Ọba ẹ̀ nídìí òbò. Send 500,000 sí mi. Ó máa dọ́dọ̀ ẹ nísìn. Any question, any topic again? Ká wọnú question lọ. $3,400 $31,258. First bank account number Ọba Solomon nìyẹn. Tó bá fẹ́ fún mi lówó nìyẹn. You na bad man Ọba. Gbogbo ayé ló mọ̀ pé èèyàn burúkú lèmi náà. Oba, can you tell me why family and friend develop hatred for who God is blessed gradually? Wọ́n máa hate you because wọ́n ti mọ̀ pé ọwọ́ ẹ̀ lágbára máa padà sí náà. Wọ́n ti mọ̀ pé ìwọ ló máa pàṣẹ family. Wọ́n máa hate you náà. They will hate you. Ọmọ ológo tọ́jú ògo, aláìlógo wá bá ẹja. Why do we have government and how do government come to assist? Mo bọ̀ kí wá dáhùn question, mo fẹ́ try dáhùn question lè. Ọba take 100 million or come to UK, pick one. Ẹ fún mi 100 million kẹ́ di UK mu. Bí ìjọba ṣe assist, ìjọba assist láti ara àwọn ọba ìlú. Ìjọba is modernized. It's a modernized kings. Jẹ́ kí n sọ ní Yorùbá, kọ́rọ̀ mi lè yé yín. Ìjọba jẹ́ ìgbàlódé ọba. Nígbà tí àwọn ènìyàn tó ń rí bí àwọn ọba ìlú ṣe ń ṣe ìjọba wọn. Jẹ́ kí n sọ ọkọ̀ tíjọba mìíràn fún yín kó lè yé yín. Jẹ́ kí n tó deeply kí n tó tútàlẹ̀ kòkó. Ṣé mọ̀ pé láyé àtijọ́ ẹ̀sìn tó gbòde ni kérúbù, sẹ̀lẹ̀, Zion, àwọn aláṣọ funfun yẹn. Nígbà tí àwọn ọ̀mọ̀wé bẹ̀rẹ̀ sí ní attend àwọn churches yẹn, wọ́n wá wò pé àwọn eléyìí ti ṣe lóòótọ́ o, but wọ́n wà local. How can we divide? How can we add? Báwo la ṣe lè jẹ́ kí ìsìn kó nítumọ̀, káwọn èèyàn kó lajú, ká ṣe ní ọ̀nà ìgbàlódé? Òun ni Pentecostal fi jáde. Ẹ mọ̀ pé lẹ́yìn tí Pentecostal dé, wọ́n kọjá lára àwọn ìjọ wọ̀nyẹn. Anglican, CAC, Methodist and co. CAC náà ìgbàlódé sì ni. Anglican, Methodist, Cherubim and Seraphim and so on and so forth. So àwọn Pentecostal ló wá fi ọ̀làjú sí.
so bí ọ̀rọ̀ ìjọba àti àwọn ọba ṣe rí nìyẹn. ẹ dìrí wípé lẹ́yìn tí àwọn Pentecostal dé kíní yẹn wide. So that is how the thing work. So nígbà tí àwọn ọ̀mọ̀wé tó ń wọnú ìsìn tó ń wo àṣà àti ìṣèjọba àwọn ènìyàn, àwọn bá wa nígbà yẹn téèyàn bá ṣẹ̀ wọ́n ní kó lọ bẹ́ orí ẹ̀ sójú Ògún. tí ọba bá ń lọ láàrin ìlú tó bá rí obìnrin tó fọ́n yà lóun gbẹ́sẹ̀ lé, wọ́n wá wò pé ọ̀nà wo làwọn náà gbà lé sí tó máa wà modernize. òun náà fi gbé kóòtù wọlé, tó fi gbé ọlọ́pàá wọlé, tó fi gbé sójà wọlé, tó fi gbé kinní wọlé. So ìjọba generate from ọba. So ibi tí kinní yẹn ti ṣẹ̀ wá nìyẹn. Why government are now powerful than king? Yeah. ẹ máa béèrè wípé why Pentecostal are now powerful than Catholic, Methodists, Kérúbù Séráfù. tó bá ti mọ nǹkan tó fà ìyẹn ló máa tó fi mọ nǹkan tíjọba fi powerful jù wá lọ. a pè kíni kan sí civilization. Owó ló máa ń jẹ́ civilization. tó bá lówó wàá exposed àwọn nǹkan tí o mọ̀ wàá mọ̀. tó bá dẹ̀ ti mọ̀, ẹni tó mọ̀ kíní yẹn tẹ́lẹ̀ ó máa wà nísàlẹ̀ ni. ṣé bó ṣe rí nìyẹn. ìṣe ló dàbí ọmọ bàbá tó kọ́lé àlàpà tí ọmọ ẹ̀ kọ́ ṣe ẹ̀ tàlàyé máa la ya lọ sọ́dọ̀ ẹ̀. ṣé bó ṣe rí gangan nìyẹn. ìdí nìyẹn ṣe rí gbogbo àwọn questions tẹ́ ń béèrè tẹ́ bá bẹ̀rẹ̀ sí ń béèrè ẹ máa rí pé ẹ máa tètè lówó, ẹ máa rí pé orí máa tètè pé. How? Question tí àmà nìyẹn ń béèrè yẹn ó máa ń jẹ́ kéèyàn sí. Now báwo lèmi náà ṣe lè overtake family mi? kí làwọn family mi ń ṣe tèmi náà lè modernize? kí ni wọ́n ń ṣe ní ìdílé mi tèmi náà lè modernize kí gbàgbára lọ́wọ́ anybody? So what you need in this world is fresh something, fresh brain. nǹkan tí ẹnìkan ò kàn ń practice mọ́ nǹkan tó ń ṣe táyé ń gba ti kinní yẹn tí wọ́n lè mọ́mọ́ títí ẹ táyé máa gba títí ẹ ju ti kinní yẹn lọ ló nídìí láti jẹ́yàn nínú ayé.